orí mi pé bí alájọ Ṣómólú. báwo ni wọ́n ṣe jẹ́ sí kó pé. èmi ni first born sir. oh ìwọ ni first child. Yes sir. ìtẹ̀lẹ̀. bàbá alájọ. ló ń ṣẹlẹ̀. mo ti retí nígbà yẹn. no na enter ole wale I trust you understand I want neat job. n tó yẹ ká máa fà ní ti gbèsè tó wà nílẹ̀ bọ́lá ṣe máa bá dádì san àti help dáa náà bá fẹ́ rẹ́ńdà pẹ̀lú ẹ̀. dájú mi ti fẹ́ para wọn tó lówó àjọ táwọn lè gbà lọ́rùn. Bádéjọ ọmọ bàbá alájọ owó mi. Bádéjọ kí ló fariwo madam. Kálá wọn. manager hotel tí mo ti ń ṣiṣẹ́ ni. Sọ fún ọkàn kówó jáde fún ẹ. ẹni tó rán níṣẹ́ ó ti jẹ́wọ́. investigation wọn ló tún ń ṣe òun ló ń ṣe. èmi impossible. why is it him every time pé àwọn lọ́tún lọ sí America this time around why. rally ẹ̀wọ̀n ló nà yìí o ájú ẹ̀ ṣe o tó bá rẹ̀ ti jẹ́wọ̀n tán tó bá tó wá béèrè ọwọ́ ẹ̀ gbogbo àwọn lóṣooṣù ẹ̀ kò jẹ́ mẹ́rin mọ́kàn má tó fẹ́ wọn kẹ́wọ̀n. Ọlọ́run jẹ́ kí mi lọ ó di sẹ́wọ̀n. péré o. ibi fìpé kẹ́ẹ̀pẹ́ padà kẹ́ẹ̀rọ lọ́wọ́. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. mo ní ẹ sọ pé fóònù yìí kan bàjẹ́ bí ẹ máa mú wa lónìí. ṣètú fóònù yìí palẹ̀ mo gbà sọ́tún mo gbà sósì mo gbà síwájú mo gbà sẹ́yìn àbí bí ẹni pé mẹ́sìn gègé sórí nígbà tí máa ju sọ́kàn báyà fi pẹ́. ó kọ́ bàjẹ́ pátápátá ni ẹ bá ti mú wá kò ń ṣe sí ẹ̀yìn. mo bàjẹ́ ní tó ń ṣe ló bá dúró. ẹ bá rí iṣẹ́ fún ara yín. ló bá tán. ẹlẹ́gàn mo ti parí fóònù yín o ìgbà wo lẹ máa wá gbà brọ́dà mi ẹ máa ní láti tètè wá gbà ni o torí mo rí àwọn àṣírí kan lórí ẹ̀ tá a dẹ̀ máa ní láti sọ̀rọ̀ nípa ẹ̀.